Oh, mo fẹ́ ká jíra wa níyè, mo fẹ́ ká yá ọ̀rọ̀ wa ní ọpọlọ, mo fẹ́ ká gbé nǹkan yẹ̀ wò. Jẹ́jẹ́ mi ni mo ń jókòó mi táwọn mùsùlùmí ìtàn wa ní disturb. Ìkan sì pè mí ń jẹta. N tẹ́ fẹ́ gbọ́, mo tún ti dé o. Yàrá Islam la fẹ́ yà lẹ́nu. Kò sí nǹkan tí mo fẹ́ lọ ṣe o. Mo fẹ́ so pọ̀. Mo fẹ́ ká béèrè lọ́wọ́ ara wa pé ta ni òpùrọ́ láàrin Orunmila àti Anobi Muhammadu. Ọlọ́run dàrẹ́tì o. Màlẹ́kà Jibrili ló wà láàrin Ọlọ́run. Ká tẹ̀ gbà pé Allah ni o. But ẹ jẹ́ ká gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run. Káwa má tún fẹ́ lómi ìwé Ọlọ́run wa. Bọ́n wà fún àṣìṣọ nìyẹn. Mo tó sọ fún mi tí mo dì mú nìyẹn. Náà ẹ̀yin ọmọ Yorùbá, ẹ máa bá mi bọ̀ ohun tí mo fẹ́ tú wò lé ní pọ̀ gan tí mo fẹ́ kájọ tú wò. Ní tẹ́ bá mọ̀ gé. So òun òjíṣẹ́. So torí àwa ò lè pè ní màláíkà. Wọ́n á lè yá èdè yẹn lò. Ẹ jẹ́ káwa náà pè wọ́n ní màláíkà mẹ́rin 256. Màláíkà igba. Àwọn odù 256 igan ló tún jẹ́ ẹrú, ló jẹ́ ọmọọṣẹ́ tó ń sin Orunmila. Tọ́mùlà fi ṣe ẹ̀ràn. Ẹ máa bá mi bọ̀ o nílẹ̀ Yorùbá àti wa o. Màláíkà 256 yìí, Orunmila gọ́gọ́ ló gbà wọ́n gẹ́gẹ́ bí ìránṣẹ́ tó ń rán wọn níṣẹ́. Tó sọ ẹ máa lè kílà sí ẹ gan. Mo fẹ́ ràn lọ́wọ́ rẹ kó wó dáadáa. Kọ́ mi lè yé yín dáadáa ni o. Kí mo fẹ́ mú jáde náà ni. Òun ní pé ibi tí òpó ayé ti bẹ̀rẹ̀ nìyẹn ní yàrá àṣẹṣe. Ṣé ká agree pé ibi tí òpó ayé ti bẹ̀rẹ̀ ní yàrá Islam òun náà ní láàrin Anobi Muhammadu àti Jibrili àti Allah. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wí fún wa. This is ó sọ wọ́n di ikọ̀ fún gbogbo ọmọ kóòtù òjíire tó jẹ́ àṣùwà tó ó sọ wọ́n di ikọ̀ pé ìwọ o Ejogbe ni yóò máa jíṣẹ́ fún wọn o. Ọ̀sẹ̀kú méjì ni yóò máa jíṣẹ́ fún wọn o. So ẹlẹ́dàá wa, gbogbo ẹlẹ́dàá wa ló ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn 256 odù Ifá yìí ní kànkan. Ejogbe ẹlógbè yọnu lọ́wọ́ àwájú mi, òun pẹ̀lú ògbè yọnu lọ́jọ́ ṣiṣẹ́ pọ̀. Oníwòrè ọ̀bàrà pẹ̀lú òwòrè ọ̀bàrà lọ́jọ́ ṣiṣẹ́ pọ̀. So kálukú ní odù tí tó ọjọ́ ṣiṣẹ́ pọ̀ tó jẹ́ màláíkà tẹnì kọ̀ọ̀kan wa tó wà láyé yìí. Máa tẹ̀lé mi bọ̀ o. Tó súnmọ́ Olódùmarè gẹ́gẹ́ bí Anobi Muhammadu ṣe súnmọ́ Jibrili tó súnmọ́ Olódùmarè. Jibrili kan ṣoṣo dé lágbọ́tàn yẹn lọ́dọ̀ Anobi kò pé méjì. That is odùfà àti Anobi lásán ni Jibrili. Odùfà náà lọ́tọ̀ọ̀tọ̀. Gbogbo ọmọ Yorùbá pátá la ní odù tiwa lọ́tọ̀ọ̀tọ̀. À ń ṣerú. Jibrili, Anobi ní Jibrili lọ́tọ̀. Máa bá mi bọ̀ o. Bí tí mò ń lọ wá rí nsìn. Kí n tó tún tẹ̀síwájú díẹ̀. Orunmila ti kọ́ wa o. Gbogbo wọn fá. Tí n bá bímọ lé ní màá tó tẹ̀ ń fá. Ogun títí ẹ nìyẹn. Kó náà ní màláíkà títí ẹ tí yóò máa bá lò gbà. Gbogbo abalọ tó wà láyé lé nísìn ló ní màláíkà tí wọ́n tó ń bá lò gbà. Gbogbo ọmọ Yorùbá tó lọ gbódù tó dé ló ti ní màláíkà títí ẹ tó ń bá lò gbà. Bánobi ṣe ní Anobi Muhammadu ló sọ gbogbo àgbáyé pé ẹlẹ́dàá òun ni kó máa bá wọn bọ̀ o. Mo agree. Ẹlẹ́dàá òun ni kó máa bá wọn bọ̀ o. Orí òun ni kó máa bá wọn sìn o. Èmi agree. Gbogbo àgbáyé wá gbà láti máa bá bọ ẹlẹ́dàá láti bá torí wọn ò mọ Jibrili. Tó wọn bá dẹ̀ ti mọ Jibrili wọn lè rọ́lọ́run, wọn lè rí Allah jàre. Wọn lè rí Allah. Tó wọn bá ti mọ Jibrili o, wọn lè mọ Allah. Ni agbára Jibrili fi parun. Lénìí kò sẹ́lómi tó ń gbédè tó ń gbóhùn Jibrili. Kò sẹ́lómi tó ní ẹ̀kọ́ Jibrili. So àáfà tó bá wá ń woṣẹ́ lénìí bó ló gbé. Kò fi òdodo hàn yín. Àrídájú ń bẹ pé irọ́ l'Anobi gan. Àbí Allah fọhùn mọ́ náà. Jibrili ò fọhùn mọ́. Wo bí níbi tí ó lágbára dé tí bàbá ẹ bá fẹ́ bá ẹ sọ̀rọ̀ nígbà tó wà láyé tí òòrùn ti bá ẹ sọ tó fi kú. Tẹ́bọ̀ rẹ bá fi tọ́ bàbá rẹ ó wà bá ẹ sọ lójú oorun. Ọ̀làlà ó bá bàbá rẹ pàdé. Ẹjọ́ o, àbámẹ́lò ló lálà tó bá Jibrili pàdé lójú oorun o. Tálá tó ti rí sí tó sọ gbá Jibrili fa òun o nígbà tí Anobi ti kú o. Ẹ mọ̀ pé stage ni story Anobi Muhammadu.
ó wá stage wa ní Nàìjíríà ni wọ́n wá fi Anobi gbà wá ní wọ́n kọ́kọ́ ìtàn kan láti fi gbà wá wọ́n mọ̀ pé lè òní pẹ́ mọ́ kò sí kan tó ń jẹ́ Jubrili kò sí kan tó ń jẹ́ Allah stage ni stage wa ni because ṣé Allah kú ni nígbà tí Anobi kú ṣé Allah ṣáájú Anobi kú ni ṣé Jubrili ṣáájú Anobi kú ni tó bá wá rí bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni Allah wá rorò tó tí ò lè dáàbò bo ilé Anobi kó tiẹ̀ ní àrólé kan láyé kórúkọ rẹ̀ má bàa parẹ́ àbó mọ̀ pé ilé tá a bá fi tọ́mọ èrì ló máa ń wo ni gbogbo tó bá fi níwọ̀nba ìgbà tí Anobi Muhammadu kú tí Jubrili ò fara hàn ẹlòmíì kó tó máa lo ẹlòmíì àbí Anobi Muhammadu nìkan ṣoṣo ló mọ́ tó lè rí Jubrili ni àwọn tó kò lè rí so Ọlọ́run ò lẹ́ni tó lè rà padà tó lè fi ṣẹ́ ẹ̀ràn sí ayé ìdí ẹ̀wò tó máa sọ pé bí kan ló ń gbé ń gbóhùn ẹnìkan òun ló mọ bí tó òun ló ní ìmọ̀ àṣírí kan tó wá forúkọ Jubrili ń gáàdì ìmọ̀ yẹn tó ń lò torí pé ìmọ̀ àṣírí ló ń lò yẹn ló fi ń fèèlì ṣe bẹ́ẹ̀ rántí pé Anobi fẹ́ lọ sójú ogun ìyá kan wá ọmọ tí ìyá kan wà tó yẹ pé gbogbo ọmọ ẹ̀ ojú ogun náà lọ kú sí lẹ́yìn Anobi ó wá ọmọ kan ṣoṣo Anobi fẹ́ lọ sójú ogun ó wá ní ọmọ yẹn ìyá ẹ̀ ò àgbà kó tẹ̀lé Anobi lọ sójú ogun torí kó ọmọ lè bá a sí wọn Anobi wá wọlé ó jáde wá padà lọ bá yà pé Jubrili ti sọ pé ọmọ yẹn á lọ rí á bọ̀ rí kò ní kú sójú ogun ṣé bẹ́ẹ̀ gbàgbé bóyá lẹ́nu ló jẹ́ fún apọ́mọ tí Jubrili sọ pé ó máa lọ rí ó máa bọ̀ rí ó máa kú sójú ogun òkú ẹ̀ ló máa gbé bọ̀ àbá ìyá nínú ilé ó yá ṣé ojú Jubrili ṣó fọ́ ni ṣé Jubrili ò rí pé ojú ogun gbóná ni tí Ifá bá dẹ̀ sọ fún wa pé èèyàn máa yè ó máa yè ni o tó bá ní ó máa kú ni o Ifá sọ fún wa pé ogun máa kó èèyàn lọ rí kẹ́niyẹn yè ogun náà o Ifá sọ fún wa pé èèyàn máa yè ogun ní kó gun oko lọ bó tún kó le tó ó máa yè so fún díẹ̀ yìí ẹ jẹ́ ká kọ́ yẹ̀ dín yẹn wò pé irọ́ kan wà nínú Àlùkùránì nípa Allah Jubrili àti Anobi Muhammadu ìyẹn ẹ̀kọ́ o èkejì ẹran àgbò tẹ́ ń pa lọ́dọọdún yìí mo ń béèrè lọ́wọ́ àwọn èèyàn mo rí sí i ta lè ń pa fún ọmọ Yorùbá jẹ́ ká tún gbé yẹ̀ ọ́ báyìí nílẹ̀ Yorùbá tá a wà yìí a máa ń fún ilẹ̀ ní ẹran lórúkọ àwọn èèyàn kọ̀ọ̀kan ilẹ̀ tó ń wò yìí tí a bá ní ọmọ lájò nǹkan bẹ̀ láti bẹ̀ pé ọmọ yẹn ń gbé lóyìnbó ń gbé lọ́nà tó jìn àwa ń dáfá ń bí orí rẹ̀ wá ń gbàbọ̀ orí rẹ̀ ń béèrè nǹkan àti wá rúbọ ń bí àwa sọ fún náà pé ìwọ náà lọ wá nǹkan tó wá fi bọ́rí rẹ̀ lórúbi o ṣùgbọ́n orí rẹ̀ ń béèrè nǹkan àjọ máa dọ́gba pẹ̀lú ìbọ orí yẹn tá a bá porí ẹ̀ tán á wà pa ẹran fún ilẹ̀ yẹn sórí ẹran tá a pa fún ilẹ̀ yẹn ẹlẹ́dàá rẹ̀ ló ní o kò ń ṣe ilẹ̀ o ẹlẹ́dàá rẹ̀ ló ní o kò ń ṣe ilẹ̀ o ilẹ̀ mẹ́tọ́ tiẹ̀ ayọ̀ tiẹ̀ àfún ẹni tó ní ìyókù láti inú ilẹ̀ yìí bí èèyàn bá wà níbikíbi tó bá ní kéèyàn lọ bọ Ògún tí ò sì sí agbára àti bọ̀gún yẹn tàbí kò sí Ògún tòsí a máa pe Ògún bọ láti inú ilẹ̀ tàbí máa pa ẹran Ògún fún ilẹ̀ ilẹ̀ á sì mú lọ fún Ògún àgbà ilẹ̀ mọ̀ pé nǹkan lòun ní nǹkan tá a pa ẹ mọ̀ pa ẹ Ògún ló ní o bákan náà ní Jàkúta bákan lòòṣà bákan nífà pàbámbarì ẹ̀ wá rèé ká máa tú o sórí Jàkúta àgbò lòun máa ń gbà tá a bá fẹ́ gba ilẹ̀ ẹ̀ràn níṣẹ́ tá a fẹ́ pè láti inú ilẹ̀ àgbò la máa ń pa fún àwa máa gbolẹ̀ àtàmílẹ̀ àtọ̀tílẹ̀ àpè ilẹ̀ mo pè é Jàkúta mo pè é
ẹran rẹ̀ rèé o wá gbà kó lọ fi bá mi ṣe gbogbo ogun àwọn àpàgbò yìí sílẹ̀ jàkúta ó gbà o ilẹ̀ ó fi jíṣẹ́ fún jàkúta máa bá mi bọ̀ o àgbò láàpá fún jàkúta tó bá délé òòṣà ewúrẹ́ la máa pa fún ilẹ̀ yóò sì fi jíṣẹ́ fún òòṣà mi tó bá gbé wá tó bá délé Ògún a máa pa ajá fún ilẹ̀ yóò sì fi jíṣẹ́ fún òòṣà mi tó bá gbé wá a lè lo ẹyẹ náà o a lè lo Ògún ń bọ̀ o tó bá délé Ifá ẹlẹ́dẹ̀ la máa pa fún ilẹ̀ yóò sì fi jíṣẹ́ fún Ifá mi tó wà tó bá dọ̀rọ̀ ẹlẹ́dà àgùntàn la máa pa fún ilẹ̀ yóò sì mú lọ fún ẹlẹ́dà níbi tó gbé wá ẹlẹ́dà yẹn ó sì gbà lọ́wọ́ wa nítorí pé ẹni yẹn náà máa dọ́gba pẹ̀lú wa ibi tó bá gbé wá láti bẹ́ ẹlẹ́dà yẹn sọ wá wò ó ẹni yẹn gbọ́dọ̀ dọ́gba pẹ̀lú wa o ọmọ Yorùbá ó sì wá jẹ́ pé àgbò ní mùsùlùmí ń pa fún ilẹ̀ ní ọdọọdún Iléyá tó lè jẹ́ pé kán tó pa àgbò yìí wọ́n gbọ́dọ̀ pa àgbò ní Mẹ́kà that is wọ́n gbọ́dọ̀ bọ orí fún Ànábì wọ́n gbọ́dọ̀ pa àgbò fún orí Ànábì kẹ́ tó wá máa pa àgbò jọ fún un tó gbọ́ àgbò tẹ́ ń pa fún Ẹlẹ́dàá Ànábì Muhammadu lẹ́ ń pa fún ẹ wá forí tí yín lẹ̀ wá ń borí olórí àwọn bàbá tiwa ò kì í ṣe bẹ́ẹ̀ ọmọlẹ̀ ní kó wá borí òun orí rẹ̀ ní òpè kó bọ̀ tí ó gbàgbọ́ pé kò lẹ́tọ̀ọ́ kórìí ìwọ ọmọ wa ṣerú lábẹ́ mi ibi tó bá máa dé àníṣà ìdébẹ̀ orí ẹni ní gbé ní débi tó dáa ìyẹn fẹ́ gbogbo àgbò tẹ́ ń pa fún ilẹ̀ lọ́jọ́ tó pẹ́ mo sọ fún yín lé ní pẹ́lẹ́dà Ànábì lẹ́ ń pa fún o kò ń ṣe Allah kankan torí tí Ọlọ́run Olódùmarè bá máa gbẹran àdójúbọ̀ á dẹ̀ ní àwọn kọ̀ọ̀kan tó máa wà lágbègbè bẹ̀ Olódùmarè tó gbẹran lọ́wọ́ rẹ̀ Ọlọ́run ṣe ẹ̀rí náà wọ́n ti bẹ̀rẹ̀ ọdún Olódùmarè àti ń ṣe láàrin méjì ń mọ̀lẹ̀ tá a gbé dání ń bọ̀ lórí ẹ̀ àti ń ṣe láàrin méjì ń mọ̀lẹ̀ tá a gbé dání ó ti ní sìnkú àti ń ṣe sọtá bá ti tásìkò tá a fẹ́ lọ mú ẹran ńlá fún Olódùmarè ìwà rí bá a ṣe fẹ́ fún kò ní jọ́jẹ́ òkùnkùn wàá lè mọ̀ pé ẹran tó ń pa sílẹ̀ yìí kò ń ṣe ti Olódùmarè Ẹlẹ́dàá Allah lọ́mọ jàkúta Ẹlẹ́dàá rẹ̀ ní ń gbàgbò tó gbàgbò tẹ́ ń pa Ẹlẹ́dàá Allah lẹ́ ń pa fún ẹ fi jẹ́ ẹrú Allah ẹrú Ànábì ní Ẹlẹ́dàá Ànábì lẹ́ ń pa fún ẹ fi jẹ́ ẹrú Ànábì so ìkẹ́ ìgẹ̀ gbogbo tẹ́ ẹ pa ẹ̀ tànábì ni ó máa jẹ́ kò ń ṣe tẹ̀yìn ọmọ Yorùbá kí ló dé tẹ́ ẹ̀ kúkú máa wá bọ orí yín fa ara yín ọmọ Yorùbá kí ló dé tẹ́ ẹ̀ máa wá bọ Ẹlẹ́dàá yín fa ara yín tó bá dijọ́ lé ya má gbó ẹ kó fi bọ Ẹlẹ́dàá ẹ̀ àìjẹ́bẹ̀ wọ́n pé gbogbo àwọn àáfàá tó nímọ̀ pé kí ni túmọ̀ gbólóhùn tí wọ́n ń sọ tó bá fẹ́ pẹ̀ràn yẹn ẹ jẹ́ pé tá a bá fẹ́ pẹ̀ràn sílẹ̀ a máa sọ̀rọ̀ a máa yá kí lè lèmi tó lẹ́ran ó jẹ́ pé tí mùsùlùmí náà bá fẹ́ pẹ̀ràn náà ó tún sọ̀rọ̀ lẹ̀ kan tó pa á kí ni ìdí ọ̀rọ̀ tí wọ́n ń sọ kí ni nínú ọ̀rọ̀ yẹn ta ló ń fi ẹran yẹn ránṣẹ́ sí ta ló ní nífẹ̀ẹ́ pé Ẹlẹ́dàá Allah ni wọ́n ń pa ẹran fún tí wọ́n ń rán ilẹ̀ sí ọkẹ́ ní wọn ò gbọ́dọ̀ borí tiẹ̀ ọmọ kùtù ojíire odi méjì Allah tún purọ́ fún wa láti kó wa lẹ́rú káwa máa wá bọ Ẹlẹ́dàá rẹ̀ ká máa wá borí rẹ̀ bí elébi orí tiwa tó yẹ kó gbè wá kò fẹ́ kó gbè wá mọ́ ó fẹ́ kórè tí mo máa gbé òun báwo gbogbo bí wọ́n gbé ń pẹran fún Ànábì lénìí tó bá wá jẹ́ pé kì í ṣànábì lẹ́ ń borí rẹ̀ ajórí Allah lẹ́ ajórí Jùbírílì lẹ́ ń bọ̀ gbélé ń tà sí Jùbírílì ní Ẹlẹ́dàá Allah Jùbírílì ní orí fún Allah ẹlẹ́jú orí Jùbírílì lẹ́ ń bọ̀ torí Jùbírílì ní Ẹlẹ́dàá Allah ó di mélòó iṣẹ́ ń kabọ̀ ní yàrá àtúpalẹ̀ yìí ni mo fẹ́ ká jọ gbéyẹ̀wò
ó sọ̀rọ̀ ọjà. Mo fẹ́ ká wo odidi irọ́ tí Allah tó pa fún ìran mi, tí Muhammadu pa fún ìran mi. Ẹ̀yin tẹ́yìn ò wá mọ Ọlọ́run, tẹ́ ń pẹran tẹ́ ẹ̀mẹ́ tẹ́ ń pẹran fún, ẹ̀ ń forí balẹ̀ ẹ̀mẹ́ tẹ́ ń forí balẹ̀ fún. Ogun máa jà. Ẹ̀yin wá ń pe àwa tá a mẹ́ta ń sìn ní aláṣìṣe. Ìbéèrè kẹta ni ìta aláṣìṣe láàrin oníṣẹ̀ṣe àti mùsùlùmí. Mùsùlùmí tí ò mọ Jùbírílì tó dẹ̀ ń tẹ̀lé nǹkan tó sọ. Mùsùlùmí tí ò mọ Allah tó dẹ̀ ń tẹ̀lé nǹkan tó sọ. Mùsùlùmí tí aṣáájú rẹ̀ tí ò fi ìmọ̀ lé lọ́wọ́ tó dẹ̀ sọ fún mi pé ìmọ̀ ló làdínì, ọgbọ́n ò gbé. Ẹ̀yin wá ń fọgbọ́n gbé, kò dẹ̀ mú yín délé ìmọ̀. Ta la láṣìṣe gan-an láàrin àwa méjèèjì? Ẹnu yín ò gbà láti pe oníṣẹ̀ṣe ní aláṣìṣe. Ẹ̀yin gan-an la láṣìṣe. Nítorí jẹ́ láṣìṣe pọ̀ o. Ẹ̀yin mùsùlùmí olódodo ẹ má bínú tẹ́ ń bá wa tẹ́ ní tẹ́ ń ṣe dáadáa, ṣùgbọ́n àwọn ọmọ yìí ń tọ́ bọ̀ mí lẹ́nu ládẹ́gẹ́ wọn jẹ kó lè yé yín dáadáa. Ẹ̀yin la láṣìṣe o, ìṣòro ṣẹ̀ṣẹ̀ jẹ́ máa mú obìnrin kọ̀ọ̀kan. Ṣóṣà ti rí ti Jùbírílì, ó dẹ̀ ti rí tẹran tẹ́ ń pa. Jọ̀ọ́ kí ló dé tí ẹlẹ́ǹkírun tí orúkọ tó wá yàtọ̀? Ẹ̀ ń kí Jùbírílì, ẹ̀ ń kí mọ́gúrúlì, ẹ̀ ń kí ìṣáì, ẹ̀ ń kí àásí àbíkẹ́ pé ẹ̀ ń kí mọ́gúrúbì, gbogbo ẹ̀ lẹ̀ ń kí. Ẹ̀ ń kí yídì, ẹ̀ ń kí jímọ̀. Ẹ jọ̀ọ́ ṣé orúkọ Ọlọ́run náà ni àsúbà, ìṣáì, mọ́gúrúbì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ ń kí? Ṣorúkọ Ọlọ́run náà ni àyélà? Ṣọ́lọ́run náà ló ń jẹ́ bẹ́ẹ̀? Kí wá nìdí tẹ́ ẹ̀ wá fi kí Ọlọ́run tó jẹ́ pọ̀ yẹn lẹ́yìn kí? Kí tẹ́yìn náà sọ pé mo fẹ́ lọ kí Ọlọ́run o, tó jẹ́ pé mo fẹ́ lọ kírun lẹ́yìn náà sọ. Tá a bá ní a fẹ́ kí fatẹ́lẹ́ ẹrẹ́ṣẹ̀ ń bẹ̀. Kí tẹ́yìn náà ń kí irun? Ṣọ́lọ́run ló ń jẹ́ irun ni? Àwa ti ẹ̀ wá rí ẹ̀rí tó dájú pé Ọlọ́run ní ń jẹ́ Ifá. Ìkìn Ifá ló wà lọ́wọ́ wa, Ọlọ́run gbọ̀ngàn ní Ifá. Ẹ jọ̀ọ́ ta ní ń jẹ́ irun? Ṣé Ọlọ́run tó wá ń jẹ́ irun yẹn, ṣé Ọlọ́run jẹ́ mẹ́sàn-án ni tó jẹ́ pé ìṣáyé ọ̀tọ̀, aṣámútó ọ̀tọ̀, yídí ọ̀tọ̀, jímọ̀ ọ̀tọ̀, mọ́ṣáláṣí ọ̀tọ̀? Ó yẹ kẹ́ ẹ bèèrè lọ́wọ́ ayé pé ta la láṣìṣe inú gbogbo wa. Tí n bá pàdé babaláwo ẹgbẹ́ mi, tí n bá forí balẹ̀ pé àbọ̀rú àbọ̀yé o, mo tara rẹ̀ kí fani jọ tani wọ́n tara ẹ̀rùn kí. Ta ló tara ẹ̀rùn kí? Kó dẹ̀ ṣàlàyé. Ẹnu yín ò gbà láti pe àwa ní aláṣìṣe o. Ẹ̀yin gan-an la láṣìṣe. Ẹ jìnnà sí Ọlọ́run gẹ́gẹ́ bí sọ́mọ̀ ṣe jìnnà sílẹ̀. Wọ́n mú ẹ̀sìn fún yín, wọn tó fọ̀nà àbáyọ lé lórí. Kò síbi tẹ́ ẹ ti lè lọ kọ̀ fáwọn ọ̀rọ̀ Ọlọ́run. Kò sí tẹ́ ẹ lè fi wé, kò sí tẹ́ ẹ lè fi wá. Aṣáájú yín ń lọ bìkan, ó nílé tó ń wọ̀ gbà tó wà láyé. Kò sí mú yín débẹ̀. Ẹ̀yin ò rí bẹ́ẹ̀ wọ̀. Ẹ jọ̀ọ́ ọ̀gá tó bá ń wọ yẹ̀wù, gbogbo tọmọṣẹ́ ń kọ́fà lọ́wọ́ rẹ̀, tọmọṣẹ́ yẹn bá dọ̀gá tán tó ṣe fídọ̀mù tó san gbogbo gbèsè tí ò bá tó yẹ̀wù yẹn wọ̀, ọ̀gá yẹn ní ibi ni. Tí ó bá tẹ̀ tí ì lè wọbẹ̀, ó máa mọ tó ga òun lọ ń ṣe nínú yẹ̀wù yẹn. Torí pé ọ̀gá yẹn náà ń bọ̀ wá fi yẹ̀wù hàn. Gbàtẹ́ mi ń kọ́fà lọ́dọ̀ ọ̀gá mi, ọ̀gá mi ní gbódù. Igbódù yìí láti náà ṣètùtù fún gbogbo tó wá fẹ́ tẹ̀fá fún. Léni èmi náà ní gbódù, àwọn ọmọdé mi kan fánà tó ti ní gbódù tiwọn.
ẹjọ́ o níbo ni igbó tànábì ti wọ̀ ní bo ni igbó ànábì ṣe rí i pé ìtànábì sọ nǹkan ṣoṣo lẹ rí tó wà lẹ̀ ní update mọ́ kò sí new information torí ẹ ti gbàgbé Ọlọ́run ti ẹ wá dẹ̀ fẹ́ rí torí ànábì yìí kò fẹ́ kẹ́ mọ̀ ọ́ kò fẹ́ kẹ́ mọ̀ Ọlọ́run torí nǹkan ò mọ̀ Ọlọ́run kò dẹ̀ torí pé òun ò mọ̀ Ọlọ́run Allah ló mọ̀ ẹ lòun náà ṣe fẹ́ kẹ́yìn náà mọ̀ Allah àbí Jùbìrìlì ló mọ̀ kò fẹ́ kẹ́yìn náà mọ̀ Jùbìrìlì. So ká máa mú kankan tó ní kan tí mo wá ṣe ilé nìpọ̀ ní ìdẹ̀fẹ́ pẹ́ ṣe ti ń rí ń sìn wípé àfitá bá ń tanra wa súnmọ́ Ọlọ́run mọ̀ Ọlọ́run kankan ẹ má máa fi ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ẹ mọ̀ ẹ má máa fi sọ̀rọ̀ fọ́wọn èèyàn mọ́ ẹni tí ò bá mọ̀ Ọlọ́run á ní jàgídíjàgan ẹni tí ò bá mọ̀ Ọlọ́run á ní pátá ẹni tí ó bá gbàgbọ́ pé Ọlọ́run ń bẹ ní máa ń jà fún ara ẹ̀ lóòótọ́ mo mọ̀ pé ẹ̀yin Islam mọ̀ pé Ọlọ́run ń bẹ ẹ sì máa ń pariwo tẹ máa ń ṣọ̀tẹ̀ tẹ máa ń jà fún ara yín lẹ́yìn amukun mẹ́kọ̀ọ́kọ́ ní okun ṣe gbóná yín o ọ̀pọ̀lọpọ̀ ní rántí ìṣe Yorùbá o ojúlówó ọmọ Yorùbá lòun o mi ò bá àwọn yẹn rí ẹ̀yin amukun mẹ́kọ̀ọ́ inú yín lè ní sọ̀rọ̀ fún un tẹ́ ẹ mọ̀ èdè fi ń yàn gan pé ẹ mọ̀ Ọlọ́run ni bá mi mú kílẹ̀ bá mi kàn ẹ lè mọ tó bí ọ̀rọ̀ ní mímú kó mo ro wá o mo fẹ́ pílẹ̀ àwọn kankan fún yín kẹ́ ẹ rí kí n tó wá parí ọ̀rọ̀ mi kí n tó dé ládé ìjà kan lọ wo eléyìí nítorí mo fẹ́ kẹ́ gbọ́ ń bẹ̀rù. Ìṣẹ́ ti gbọ́. Ọlọ́pàá ni mú mi. Ó yẹ ẹ lọ ṣe Amẹ́ríkà. Jẹ́ ń gbọ́. Ẹ lọ ṣe égún ní London. Láìláì. Kí wá nọ ní màṣíìnì kẹ́mi ìpínlẹ̀ gbà. Tó bá rí kú sẹ́wọ̀n. Ẹ jọ irú ìṣesí wèrè wo ni Yorùbá nìyẹn náà. Àti wọn ló bẹ̀rẹ̀ àná. Ẹ ọ̀sán yọ bí ṣe wèrè rè. Ẹ má bọ́ ní. Ọmọ Yorùbá ṣe ti gbọ́ yẹn Jamiu Adégúnwà ló ń sọ̀rọ̀ yìí oníṣẹ́ a lè lọ bọ̀ Ògún l'Amẹ́ríkà ṣe ti rí pé òun náà sọ pé ṣe a lè dọ́rú ẹ̀wò lọ́hùn ṣe rí pé ìran Yorùbá ló gbàgbàkúgbà níta lè dánwò nílùú wọn kí ló wá ń dánwò nílùú wa fún. Ìlú Ògún la wà o ìlú Ògún bógun bá ṣe lànà ńlẹ̀ la ṣe máa tọ̀ ọ́ kí ló dé wá àlá o ẹlẹ́sìn Islam kó máa wá dààmú Ògún níbi tó Ògún gbé ń jẹun kí ló dé àlá o ẹlẹ́sìn Islam kó máa wá dààmú Ifá dààmú eégún dààmú òòṣà nílẹ̀ wọn ẹrú ló dàgbà tán ló wá ń bólówó rẹ̀ yìí o ṣe rí àwọn ọmọ ẹrú kẹrú yìí ṣe rí àwọn ọmọ ẹrúkẹrú yìí ṣẹgbọ́n kan tó sọ òun náà sọ pé a lè pa ajá nílùú àjòjì torí pé òfin tiwọn ní pé àwọn òun gbà kéèyàn pa nǹkan ẹlẹ́jẹ̀ òfin tàwa ní pé bẹ́jẹ̀ bá balẹ̀ ibi adẹ̀yìn ẹ̀jẹ̀ balẹ̀ ibi adẹ̀yìn o ẹ̀jẹ̀ balẹ̀ ibi adẹ̀yìn ò ní ṣòro. ẹ̀jẹ̀ balẹ̀ ibi adẹ̀yìn. odò ní ṣòro. ẹ̀jẹ̀ balẹ̀ ibi adẹ̀yìn. jẹ́jẹ̀ bá balẹ̀ ibi apadà lẹ́yìn ẹni. ẹran àgbò yìí lọ́ọ́ wá ń pa nílùú wa rẹ́kẹ́rẹ́kẹ́ yìí o. ṣé òun náà lè lọ pa ẹran àgbò bẹ́ẹ̀ l'Amẹ́ríkà ọ̀sán. ṣé báyẹn pa ẹran àgbò káàkiri ìlú wa ìjọba lè lọ pa bẹ́ẹ̀ lọ́hùn-ún. ṣe rí i pé ẹrú dàgbà tán gbogbo olówó rẹ̀ mo mú kankan mo ń bọ̀ ọ́ ẹni mọ́ fún mi tó papọ̀ ó fẹ́ mi ya bí tó fẹ́ yà lélẹ̀ yìí.
gbẹ̀gbẹ̀ bá lé lè play. Ó fẹ́ owó orí ìlẹ̀ yìí. Ọ̀nà ọdún bá rà yìí. Ìjàmúlẹ́kọ̀ọ́ ti ń bẹ̀rẹ̀ tó bá di àpá ẹ̀ lọ́la máa parí ìtàn ní ọ̀la torí mo fẹ́ kí ibi tí mo ń lọ ẹ̀ mo fẹ́ kí n débẹ̀ ibẹ̀ gan-an mo torí ẹ̀ wá ṣùgbọ́n ètò yìí òjò ń rọ̀ lọ́jọ́ tó náà ṣe tọwọ́ ẹ̀ tó ẹ jẹ́ kí n tilẹ̀ kò ètò yìí ná wọ́n bá etí mo múlẹ̀ yìí ẹ lọ gbé ẹyẹ wò lọ ẹ wá kọ́ńpìlìtì ẹ̀ ní ọ̀la ní agbára ọlọ́run lódìmọ̀ ọlọ́run bí wa rẹ̀ ẹ jẹ́ ń dúró báyìí ó dàárọ̀ o. Bueno,